ni wọ́n wọ̀nyí ṣojo ọmọ akíní wa ká dìde láti gba ilẹ̀ wa lọ́wọ́ ìpọ́njú ká dìde láti gba ilẹ̀ wa lọ́wọ́ àwọn ẹni ibi tó jẹ́ pé wọ́n lóhun rere wọ́n ní ètò rere fún ìran kejì tó pípa lọ. ìkẹyìn lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọmọ Yorùbá, Sultan of Sokoto is one of the pillar, let me say number one pillar behind the Boko Haram. ó ti pẹ́ tẹ́ ti ń ṣe ṣùgbọ́n ọmọ Yorùbá dákẹ́ à ń wòran. bàbá kan dẹ̀ sọ́ngbà yẹn lọ nígbà tó bẹ̀rẹ̀ sí ń para wọn ní Màdúgùrí ṣé mo pé bẹ́ẹ̀ ní Boko Haram ti bẹ̀rẹ̀. ó ní tí ìran Yorùbá máa múra lẹ̀ o ìran Yorùbá máa múra lẹ̀ o ó ní tóun rí yìí wọ́n ń gbé bọ̀ lọ́dọ̀ wa o wọ́n ń ṣán oko yẹn bọ̀ ní ìsàlẹ̀ ni o wọ́n ń ṣán oko yẹn bọ̀ ní ìsàlẹ̀ ni o àwa ni irọ́ ni àwa ni irọ́ ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ nígbà tí Fáyẹmí di mínísítà tó expose gbogbo ilẹ̀ Yorùbá sí ọwọ́ àwọn Fúlàní ní pípa yẹn wá bẹ̀rẹ̀ lọ́tún láṣẹ wàá mọ̀ pé ní tí bàbá yẹn sọ ní ìjọ wọn àná náà túrú náà bí pé again mi ò ní kó ló kọjá ìṣẹ́jú márùndínlógún lórí program yìí mo ti rìn lé ní ọdún tó yẹ kémi náà jókòó lé mò ń rìn kiri ní alárin of Yorùbá là tàdé máa rìn débi ìṣẹ́gun láṣẹ Olódùmarè. mo ní àwọn ètò kan bí báyìí bóyá ohun tó ń ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá tí ò jẹ́ ká tètè máa ní ìfúnra a tètè máa ń gbàgbé ọ̀rọ̀ a tètè máa ń gbé ọ̀rọ̀ kúrò lọ́kàn kí bẹ́ẹ̀ ń ṣe gbogbo ọ̀rọ̀ ló yẹ kéèyàn tètè máa gbé kúrò lọ́kàn. ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti gbàgbé Major General Joe Adeniyi is from Kogi State tó ń jà lọ́wọ́ tó ń fèsì àwọn Boko Haram. ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti gbàgbé tó ń fèsì Boko Haram lọ́wọ́ tó wá ní àwọn ti wà shortage of ammunition tó ṣe short video pé we are now called the federal government to supply us we have already captured the Boko Haram kò sọ jù bẹ́ẹ̀ lọ if we need your support federal government we need so this ó wá bẹ̀rẹ̀ sí ń dárúkọ àwọn tó ní ó dẹ̀ stop ẹ̀ ń bẹ̀ fídíò yẹn wà lápá Major General Joe Adeniyi nígbà tó máa tọ́jọ́ kẹta n ta gbọ́ ni pé bùràtà ẹ sọmọ ẹ̀ pé kí ló dé tó fi ṣe fídíò yẹn wọ́n ní kó wá jẹ́jọ́ ẹ̀ ó dẹ̀ nìkan lè mọ̀ pé àwọn Nàìjíríà mi ń ṣiṣẹ́ ni ká má sọ pé ẹnu lásán ni Nàìjíríà mi ń ṣe pé they are attacking the Boko Haram the Nigeria Ministry headquarter they dismiss the man abẹ́ ẹ̀ gbọ́ wọ́n dismiss yẹ because of that short video a Yoruba man from Kogi torí pé ó ń fèsì Boko Haram killing them the Fulani authority dismiss that man immediately torí pé ó ń pa àwọn ọmọ wọn. Yorùbá a ti gbàgbé ọmọ yìí ogún ọjọ́ ọ̀la Yorùbá tó fi dá wa lójú Tolúlọpẹ́ Arótilé ni mo fi sọ pé ó ti pẹ́ tí àwọn Fúlàní ti ń ṣe bọ̀ èyí tó ń ṣe yìí ìlú yẹ kán fi ṣe àṣemọ ní ilẹ̀ Yorùbá we must face them àti Sultan of Sokoto ẹni ọba tó jẹ́ ọba Yorùbá tó bá tún gba Sultan Sokoto lálejò àpèrè tó jókòó lè máa gbóná mọ́ láṣẹ Olódùmarè mi ò fẹnu lásán sọ̀rọ̀ mo sọ̀rọ̀ pẹ̀lú ẹnu àṣẹ ẹni ọba nílẹ̀ Yorùbá tó fẹ́ ṣe nǹkan tí ò rẹ́ni tó máa pè tó jẹ́ pé Sultan of Sokoto ló pè àórí àpèrè tó jókòó sí yà á máa gbóná mọ́ ni àwọn onílẹ̀ á máa nà lẹ́gbàá kò ní rí ẹni tó nà òun irú ọba bẹ́ẹ̀ máa yá wèrè gbẹ̀yìn ni gbogbo àwọn ẹ̀mí ọmọ Yorùbá tán pa nífọ̀nàfọ̀nṣu ẹ̀mí àwọn ọmọ Yorùbá yà á dìde agbógun ti irú ọba bẹ́ẹ̀ bàbá kan bá mi sọ̀rọ̀ lánàá ó dẹ̀ bù sẹ́kún lára àwọn fámìlì àwọn tó pa ní Ondo ó ní the first person tó máa ní PhD nínú fámìlì wọn doctor pé doctor ti tẹ̀ kì í ṣe doctor wọ́n bùn pé ó kàn ní interest ó ní passion fún iṣẹ́ agriculture pé káwọn má jẹ́ kó lọ sóko nígbà tó lọ yẹ Fúlàní dẹ̀ pa á àwọn ọba wa àwọn tó ń pa wá àwọn tó jẹ́ pillar tó jẹ́ backbone sí àwọn tó ń pa ọmọ Yorùbá wá máa ṣe kẹ̀ wá máa pè wọ́n máa jókòó wọ́n máa wo àwọn ẹlẹ́yà pé àwọn ẹ̀kọ́ ìṣìpọ̀ tó báyìí àwọn ọmọ mi ẹ̀rí bí Sultan of Sokoto ṣe ń wò níbi coronation Aláàfin Ọ̀yọ́ ni ẹni ọba látòní lọ tó bá ṣe nǹkan tí ò rí ọba pè ní ilẹ̀ Yorùbá tí ò rí ọba pè ọwọ́jà Yorùbá sì dé Benin Republic ọwọ́jà Yorùbá sì dé Togo ọwọ́jà Yorùbá sì dé Edo Delta tí ò rí ọba pè ń bẹ̀ tó jẹ́ Sultan of Sokoto lọ́wọ́ pé ìṣẹ̀dálẹ̀ Yorùbá ó máa nírú ọba bẹ́ẹ̀ lára à ń kí à ń sa ẹlẹ́ẹ̀mẹ́ àwọn tó kú it is because Tolúlọpẹ́ Arótilé smart know how to operate that helicopter kìíní náà pé tọmọ yẹn bá dé ojú ìjà ó ń fún wọn ní àgbàdo jẹ lọ ni wọ́n dẹ̀ pa á mọ́ wa lọ́wọ́ till today kí ni outcome kí lẹ túbọ̀ nípa ikú ọmọ yẹn wọ́n ti pa látàgbé ṣọ́pọ̀ tí bùkẹ́nìyàn máa rí fáàsì mọ́tò kó má rẹni tó wà lẹ́yìn irọ́ ni sẹ́tọ̀ pé ìwọ you are killing the Fulani people nínú ìwádìí èyí Yorùbá gẹ̀ wọ́n dẹ̀ gbẹ̀mí ẹ̀ lójijì
is from Kogi to a Yoruba Ojola that have a bright brain, bright future, smart girl. Fulani pamọ́ wa lọ́wọ́. Yorùbá ti gbàgbé ni o. And another man, Brigadier General Atolagbe. Bẹ́ẹ̀ yẹn bá gbàgbé àwa ò ní gbàgbé. A máa ran yín létí èrèdí tí ìran Yorùbá fi gbẹ́dọ̀ dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Èrèdí tí ìran Yorùbá fi gbẹ́dọ̀ yàgò fún àwọn yìí pé we don't have the same vision. Yorùbá yìí tó bá níbi tí Ọlọ́run dá Yorùbá dé tí wọ́n bá bí Táyé tán bí Kẹ́hìndé tí Táyé bá ń jalè Kẹ́hìndé ò ní wà lẹ́yìn ẹ̀ tí Kẹ́hìndé bá ti bá sọ̀rọ̀ pé n tó ń ṣe yóò dáa tí n tó ń ṣe yóò dáa tá bá mú tá bá ní wọ́n máa ti mú Táyé á ní ṣe bí mo sọ fún kò gbà mo sọ fún kò gbọ́ ni. The Ekiti people, you know the reason they always say the Ekiti, they are good in petition. Bọ́mọ ìyá ẹ̀ bá ń ṣe tí ò dáa lọ́wọ́ tó ń jalè tó bá ti sọ pé ẹ̀gbọ́n tẹ̀ ń ṣe yẹ ò dáa tí ò bá ti gbọ́ á ní kó má bàa borúkọ ẹbí jẹ́ òun gẹ́gẹ́ ló kọ́kọ́ máa kọ petition mọ́ a kọ petition yà á dẹ̀ lọ kò ní fi rán èèyàn búra ló máa lọ submit ní ọ́fíìsì gómìnà. That is why they say Ekiti they expert in the petition because they don't want their name to spoil. That is the vision of the Yorubas. Bó tẹ̀ jẹ́ pé majority of us today mentality Nigeria là ń lò. We and Fulanis, we don't have the same vision at all. Majority of us àti gbàgbé Major General Atolagbe who arrest Fulani terrorists in Plateau in 2021 under the Buhari. Arrest terrorists, Fulani terrorists in Plateau. Parade them in public along their ẹni tó ràn wọ́n lọ́wọ́ tó ń kówó fún wọn. Order came from Abuja for their release where she refused immediately. Ìyẹn ni pé àwọn terrorists tó arrest tí Major General Atolagbe arrest àwọn Boko Haram the terrorist group arrest them in Plateau. Plateau yẹn náà ti pààyàn bí ẹni pẹ́ná lẹ́ni o. Plateau yẹn náà ti pààyàn bí ẹni pẹ́ná sí Benue. Di Yorùbá kátètè máa múra torí pé tẹ́ bá ti lè sọdá omi yẹn sísàlẹ̀ wọ́n bọ́ sí Ọ̀yọ́ nìyẹn wọ́n á tún bọ́ sí Òkè Ògùn kó má lọ jẹ́ pé gbàtà tí máa kẹ́yìn síta gbọ́wọ́ ti pààyàn o lótùkọ̀. Order came from Abuja to release all the Boko Haram that you arrest. The man refused. We know this is the people that terrorize the Nigerians. The man refused. Immediately, Nigeria Force Headquarters dismiss him from force. Ani kò má pa àwọn ọmọ wa wà ní láyé release them wà ní láyé. Immediately order came from Abuja Headquarters. Wọ́n dismiss Major General Atolagbe ó wà láyé kò ikú o. Ó wà láyé kò ikú. To show you that Fulani leaders, Sultan of Sokoto, is backbone, the pillar behind the Boko Haram. Ó di mẹ́ta tí mo dárúkọ àbí ẹ jẹ́ kí n wá ẹ ti rí tí mo ti ṣe kíní ẹ jẹ́ kí n wá lọ sórí ọ̀rọ̀ tí mo sọ lánàá. You fight Almighty Allah when you fight Boko Haram. Ṣé gbogbo tí mo ti ń pàdé látàárọ̀ ṣó ń jọra wọn àbí ò jọra wọn? Ṣé ó jọra wọn àbí ò jọra wọn? Àwa kọ́ la sọ bẹ́ẹ̀ o, Sultan of Sokoto ló sọ bẹ́ẹ̀ pé tẹ́ ẹ bá ti ń bá Boko Haram ń jà o Almighty Allah lẹ̀ ń bá jà yẹ lọ́dọ̀ títí wọn Ọlọ́run títí wọn ṣe inú dídùn sí pípa èèyàn bọ̀tí lọ́dọ̀ títí wa ojú Olúwa ó kan sí olùṣe búburú láti gé ìran wọn kúrò lórí ilẹ̀. We don't have the same vision. We and the Boko Haram we don't have the same vision. Kò sẹ́ni tí o mọ̀ pẹ̀lú that statement. You fight Almighty Allah when you fight Boko Haram. That statement ó ti fi hàn pé Sultan of Sokoto ni backbone Boko Haram and the majority of Nigeria leader including the Yoruba leader they know. Kí lè rí ìdí tí àwọn ọba wa tí ò lè wúrú ìwà táwọn náà wò pé òkè ẹ̀yin lẹ̀ ń ṣe igi lẹ́yìn ọgbà fún àwọn Boko Haram tó ń pa wá lọ́mọ káwọn náà wá dìde káwọn wá ṣe bó tẹ̀ jẹ́ OPC náà máa pè kọjọ́ OPC náà máa pè pé nǹkan báyìí làwọn ará bíbá yìí ń ṣe. See the statement that Sultan of Sokoto tó sọ síta wọ́n ti dismiss Major General Joel Adeniyi because of he fight Boko Haram tó fèsì wọn they dismiss him because of Tolúlọpẹ́ Arótilé ó ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn Boko Haram wọ́n pa. This man arrest Major General Atolagbe arrest wọn ń ṣọmọ Èkìtì báyìí nítorí pé wọ́n jọmọ Èkìtì but they are Yorubas, they are my brothers, uncles, they are my blood. Torí pé ó arrest criminals, terrorists, Boko Haram in Plateau State. They dismiss him. Torí pé wọ́n sọ fún pé kó release wọn. The man refused. Pé no, lára àwọn criminal tí ò jẹ́ ká sí mi lè.
Order came from Abuja 2021. They dismissed that man. Ẹ̀yin tí ẹ bá jẹ́ ọ̀jọ̀gbọ́n, I'm not a journalist. Ó yẹ ká ẹ lè wá Brigadier Atọ́lágbé yẹ ká ẹ wá wọn kàn. Major General Joel Adeniyi ká ẹ wá wọn kàn. The leader of Fulani now say that you fight Almighty Allah when you fight Boko Haram. Ó jọra wọn àbí ó jọra wọn? Àwọn ọba títí wá. Àwọn náà ń ṣègbè lẹ́yìn àwọn Boko Haram. Torí pé wọ́n ti sọra wọn di nǹkan tí ò yẹ kán dà. Wẹ́n àti ìmọ̀rú ọwọ́ tí ọba Ọ̀yọ́ ó yọ, ọba Akeem Ọwọ́adé. Bóyá ìgbà títí ẹ̀ máa sọ Yorùbá. Bóyá Yorùbá náà ò dẹ̀ tún ní jèrè wọn àti ìmọ̀. The majority of that we have in Yorùbá today, Yorùbá ò jèrè wọn. Yorùbá ò jèrè wọn rárá. Wọ́n pa wá lẹ́kún lójoojúmọ́ ni all the obas in Yorùbá land. Àwọn tó bá fẹ́ sọ̀rọ̀ nínú wọn, àwọn tó jẹ́ ọba Fúlàní, àwọn yẹn náà bẹ̀rù wọn ká má lọ report wọn ní Àbújá. We have obas tó ti ń sọ fún wa wípé enough is enough for this killing. Àti rí ọba tó sọ wípé kó travel out tó ní láíláí tó máa pa òun kápá òun ni. Tó dẹ̀ ti pé àwọn ìjòyè pé ìjọ tẹ́ bá ti gbọ́ pé òun kú, ìlú ní kẹ́sì òun sí o. Àwọn ọba nìyẹn, but ẹnu wọn ò tókè. Àwọn tẹnu wọn tókè, they support the Fulanis. Torí pé wọ́n wojú rere wọn. Ilẹ̀ Yorùbá máa mú gbogbo yín o. Ilẹ̀ Yorùbá máa mú gbogbo yín. Gbogbo ẹ̀yin tẹ́ ní pé ẹ ní dúró ní dúró bí ilẹ̀ Yorùbá ṣe máa jíǹde nínú ìgbèkùn tí ilẹ̀ Yorùbá mú yín. Èpè kọ́. Mo ti jáde lénisẹ̀. Nígbà tí ọdún ìtúnu àwẹ̀ náà mo jáde. Mo rí bí ìlú ti rí. Ilé náà lónìí báyìí mo ti jáde mo rí bí ìlú ti rí. Ìlú kan gógógógógó. They have already paralyzed the economy of the Yorùbá land. Mo ní lára ogun tó ń jà wá ni wípé let me say lára ọ̀nà tí àwọn Fúlàní ń gbà ní upper hand lórí Yorùbá ni wípé wọ́n ti mọ̀ wípé wọ́n ti paralyze àwọn leader wa. Wọ́n mọ̀ pé wọ́n ti paralyze àwọn leader wa. Pé wọ́n bí leader kan, wọ́n bí ọba kan dá kí Sultan Sokoto kó sọ̀rọ̀. Kó gbéná wojú ẹ̀. And thank God for Ewi Ado. Thank God for that baba. Lórí di Sharia. Ó sọ̀rọ̀ ọjọ́ kejì ní baba ẹni sẹ́ ní Ado yìí. Sharia panel no. Mùsùlùmí. Òun ní family tó jẹ́ Mùsùlùmí. Tẹ́ndẹ̀ ń ṣe Mùsùlùmí dáadáa. Tí òun ò dẹ̀ dí wọn lọ́wọ́ táwọn náà ò dí wọn lọ́wọ́. Ṣùgbọ́n Sharia ẹ fẹ́ fi dàlúrú mọ́ lórí ni. It is only obas tó sọ̀rọ̀. The rest wọn àti ẹ̀rí rò. Wọ́n pààyàn l'Ondo State. Àgbọ́ kí ọba wa the number 1 citizen in Yorùbá. Bóyá wọn ò mọ̀ pé àwọn ni number 1 citizen in Yorùbá land. Ọ̀jájá. Kì í dẹ̀ ṣe Ọ̀jájá ipò yẹn ni. That ipò Ọ̀ní make you a father for the Yorùbá land. And you refuse to play the role of a father to the Yorùbá land. N tó ṣe ni láàánú tó pààyàn lẹ́kún ni. Tó gbójú tí yàn. Tó yẹ ká máa rí yín. Ká máa sọ̀rọ̀. Ẹ wá ní kí àwọn Fúlàní ká máa respect Sultan of Sokoto. Ìlú tán lù fún òun lágbẹnusọ wọn. Òun tó fọ́ sínú fèrè ẹ̀ ló fọ́ síta. You will never see the Sultan of Sokoto kó sọ̀rọ̀ lòdì or go against the Boko Haram. Ara ẹni mo kó tì síta yẹ. You fight Almighty Allah when you fight Boko Haram. Babo, the pillar of Boko Haram. Àwọn ọba títí wa, àwọn àgbà títí wa tó yẹ kó jáde síta. Sir, èyí tí aláìmọ̀kan fi ṣe ra ìlú pọ̀ jù. All the politicians tẹ́ ń tẹ̀lé lẹ́yìn. Wọ́n fẹ́ kẹ́ gba ipò yín padà, wọ́n fẹ́ kẹ́ gba àṣẹ yín padà. Wọ́n fẹ́. Àwọn òṣèlú Nàìjíríà, let me tell you one thing. Tẹ́ bá rí dáadáa, any occasion tẹ́ bá fẹ́ ṣe ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá, àwọn ọba wa ti tẹ́lẹ̀, the governor, tí gómìnà bá ń bọ̀, àwọn ọba wa máa dìde. Èyí tí wọn ò dìde ní ọjọ́ wọn àná, lọ́básanjọ́ fi bú wọn pé wọ́n bàjẹ́. Ẹ wá máa bá onílé, ẹ wá máa dọ̀bálẹ̀. Tó bá dé gbangba, ẹ wá jókòó ẹ̀rẹ̀gì. Wọ́n lọ ń tọrọ báárà nínú ilé. Tó bá dé gbangba, ẹ wá ṣe bíi pé ẹ̀yin ni bàbá wọn. Ẹ dìde, ẹ jókòó. A ordinary chief command our obas. But ní ilẹ̀ Haúsá, wọ́n bí gómìnà náà dáa kó gbéná wojú Sultan Sokoto tàbí Emir Kano. Tí ó bá jẹ́ pé ìjà ìdílé wà láàrin wọn. Wọ́n bí gómìnà dáa kó gbéná wojú Bọ̀nú, ṣé ìwọ̀ Bọ̀nú. But àwọn ọba títí wa nílẹ̀ Yorùbá, wọ́n ti sọ wọ́n di yẹ̀yẹ́. Òṣèlú Nàìjíríà ti sọ àwọn ọba wa di yẹ̀yẹ́ because they want to weak the power of the Yorùbá land. It is a pity. Àwọn ọba wa náà then down to their tone. Senator a command ọba ilẹ̀ Yorùbá torí kíni, torí náírà mẹ́rin tí ó gbà. Senator tẹ̀ dá àwọn local government chairman. Local government láyé àtijọ́
láyé àtijọ́ ọba máa ń ránṣẹ́ sí local government chairman kó wá bá òun ní palace ni. Lóde òní local government chairman ló máa ń ránṣẹ́ sọ́ba pé ẹ wá mo fẹ́ rí yín ní secretariat. Shame on all the ọba in Yorùbá land. Tẹ́ lójú tẹ́ fi rí náà, tẹ́ ní làákàyè tẹ́ kọ́ tẹ́ lò, tẹ́ lọ́gbọ́n tẹ́ kọ́gbọ́n yín sápò, tí àwọn òṣèlú ilẹ̀ Yorùbá dẹ̀ sọ yín di ajá wọn. Ẹ wo àwọn ẹlẹgbẹ́ yín ní ilẹ̀ Haúsá, ní ilẹ̀ Fúlàní lọ, wọ́n gbàgbára sí lójoojúmọ́. It is because they want to take over the Yoruba land. Ẹ̀yin dẹ̀ ní àwọn, wọ́n ní dàda yín ò lè jà, ó ní àwọn ọmọ tó gbójú. Dàda yín ò lè jà, ó ní àwọn ọmọ tó gbójú. Dàda yín ò lè jà, ó ní àwọn ọmọ tó lè jà fún yín. Ṣùgbọ́n torí ìjẹkújẹ tẹ́ ń jẹ, torí ìjẹkújẹ tẹ́ ń jẹ, ẹ sọra yín di ẹrú Fúlàní. Fúlàní wá gùn yín gàràgàrà lórí ilẹ̀ bàbá yín. Fúlàní wá gùn yín gàràgàrà lórí ilẹ̀ bàbá yín. Fúlàní ló kù tó ń kọ́ńtró ilẹ̀ Yorùbá, tí wọ́n dẹ̀ bí ìran wọn dá ní ìgbà kan. Di àpèrè Ọọ̀ni of Ifẹ̀ ti wà 12th century, more than 12th century, 18th century kọ́nà ní wọ́n bẹ̀rẹ̀ sí ń jẹ Fúlàní, kìíní kan emir Fúlàní. Ẹ̀dẹ̀dẹ̀rú wọn táwọn bá kó Boko Haram jọ lọ́dọ̀ wọn lọ́hùn tán finance ẹ̀ láti lè gba ilẹ̀ Yorùbá. Ṣé ẹ lọ́mọ ní ilẹ̀ Yorùbá? Tẹ́yìn náà, okay, we did not ask you to finance us. Ẹ mọ́ finance yìí wá, ẹ̀yin ọba tó bá jẹun tó ń bá yín lẹ́rù nìyẹn. Ẹ mọ́ finance yìí wá, but play along with the Yoruba people. Ẹ má jẹ́ kí ilẹ̀ wa ó di ilẹ̀ Fúlàní. Ikú tó pẹ́ lẹ́dìí ẹ má jẹ́ ó pe léwúrẹ́ wa. That is what we are told you. Ṣùgbọ́n ìjẹkújẹ tẹ̀ ń jẹ òjẹ́ kẹ́ gbọ́n. Ẹ wá ní kí Fúlàní táwọn bàbá yín gbẹ́ lẹ́yìn ẹni kó wá máa fà yín nírùgbọ̀n. Wọ́n fà yín nírùgbọ̀n títí tí wọ́n ṣe adé orí yín dànù. Wọ́n sọ yín di ẹni yẹpẹrẹ. Wọ́n sọ àwọn ọba ilẹ̀ Yorùbá di ẹni yẹpẹrẹ. Àwọn ọba tó jẹ́ pé láyé àtijọ́ tọba bá ń bọ̀ kẹ̀kẹ́ ó paróró má ti òru wọn lẹ́nu ni. Kẹ̀kẹ́ ó paróró má ti òru wọn lẹ́nu ni. Àwọn ọba ìgbàanì tí wọn ò fi ọ̀rọ̀ Yorùbá ṣeré. Àwọn ọba ìgbàanì tó jẹ́ pé wọn ò jọba torí owó. Wọ́n jọba fún development. Ìlú tó jọba lé lórí ni. Fún ìmúgbòòrò. Wọ́n jọba fún agbára. Wọ́n jọba fún ààbò. Wọ́n jọba fún má fọwọ́ kan ọmọ mi. Nínú tá a gbọ́ láyé àtijọ́ tí ọmọ ìlú méjì bá ń jà, àwọn ọba yẹn máa ń gbéná wojú ara wọn. Ó ṣe fẹ́ pa mí lọ́mọ ni. Ṣùgbọ́n àwọn tòde òní owó náà ń wá, jíìpù náà ń wá, oil block náà ń wá, ẹ̀mí ọmọ Yorùbá náà dẹ̀ fi ń wá. So if you are a Yoruba man today, if you want to become a billionaire, ẹ kọ́kọ́ lọ wá ojú rere Fúlàní, shame on you. Ẹ wá fẹ́ máa fẹ̀mí ọmọ Yorùbá ta káìtì. Ẹ wá gbé gbogbo life story Yorùbá ẹ gbélé wọn lọ́wọ́ bí Fáyẹmí ṣe gbélé wọn lọ́wọ́, tó gbé gbogbo ohun àlùmọ́nì ilẹ̀ Yorùbá tó gbélé àwọn Fúlàní lọ́wọ́ tó wá ń gùn wá gàràgàrà. Ẹ̀ẹ́dẹ̀ ronú. Kò sí ọba Yorùbá kan tó gbójú tó gbóyà tó lè jáde síta pé ẹ má bínú o. Tó gbójú tó gbóyà tó lè jáde síta kó sọ wípé Sultan of Sokoto ni founder, nǹkan ni founder, we know the founder of Boko Haram, but the backbone, the pillar of Boko Haram. Pé ní public kó wá ṣàlàyé kọ́ba ọba nìyí kẹ́ challenge ẹ̀. Pé you should come out and explain the meaning of you fight Almighty Allah when you fight Boko Haram. Pé kó wá ṣàlàyé. Kẹ́ challenge authority ẹ̀. Authority lọ. Kẹ́ challenge àpèrè yẹ pé ìran bàbá yín ti wà káwọn tó dé. Ìran bàbá yín ti ń lo dáúlà káwọn tó bẹ̀rẹ̀. Pé the Sultan of Sokoto should come out and explain the meaning of you fight Almighty Allah when you fight Boko Haram. Ilẹ̀ ẹni gbogbo àwọn balẹ̀ ìbá wà tí Gumi tó ń gba ransom lọ́wọ́ federal government under the Buhari regime tó lọ ń kó fún àwọn Boko Haram. Wọ́n ń tàn wá, àwa náà dẹ̀ ń tanra wa. Tẹ́ máa ti rí pé àwọn bọ́ọ̀sì yẹn ti sọ fún wọn pé ṣéwù Sanu dàgbúlò gàràgàrà. Ó dùn mí pé mi ò gbọ́ Fúlàní pé bàbá amúléṣàn wa ti ń tàn o. Kò dẹ̀ sówó lẹ̀ o àti ìlú tán apá díẹ̀ lára àwọn ọmọ ogun gbọ́ ni gbogbo tó ṣẹlẹ̀ lọ́mọ ogun wọ́n wá tàn wá. Gumi ló máa lọ sọ́dọ̀ federal government ìjọ 500 million wọ́n á lọ kó fún àwọn ti bíbá yìí irọ́ náà pa amúléṣàn náà lọ fi rà wá. Somebody stand as intermediary between the federal government and Boko Haram terrorists tó ń pa ìran Yorùbá bí ẹni pẹ́ràn. No one of Kábíyèsí Yorùbá land can challenge it. Ilé ẹlẹ́wà nígbà tí Gumi lọ sí Ìgbòho.
táwọn máa kọ ní pé gómìnà Ìgbòho rẹ̀ mo ṣe gbọ́ nísìyẹn wọ́n ya bobẹ̀ bóyá wọ́n ti fún ní nísìyẹn pé tètè rọ́ọ̀nù àwọn ọmọ bíbá ti sábọ̀. No one obas tó lè jáde síta pé we want to know the word behind of that statement. Kí ló mú kí Sultan of Sokoto kó tó sọ orí statement yẹn jáde pé you fight Boko Haram, you fight Almighty Allah when you fight Boko Haram. Ìyẹn ni pé wọ́n ti tún kó another terrorist group Johnson. Ìyẹn ni pé that Boko Haram irinṣẹ́ wọn ni tán lò to disorganize the Yorubas. Ṣùgbọ́n àwọn ọba wa a tún béèrè pé ẹ finance. Sunday Igboho sọ wípé èmi ò fẹ́ owó yín o, I don't request for any money but we need your backup. Kẹ́kọ̀ọ́ sọ wípé ẹ wà lẹ́yìn wa. Káwa àti àwọn Fúlàní ẹjọ́ wa gbé pẹ́ẹ́rẹ́ kaná kájọ ṣeré ọwọ́ pé Ìgbòho sọ wípé tí irin bá kan ni ìkan máa tẹ̀ fún kan. Ṣé yẹ ò tó wa? Kẹ́yìn náà wá jáde síta pé we don't want ṣe bọ́ ọba lé ọba Taraba ṣé Taraba ni tó sọ wípé you don't want to hear any Fulani either you are terrorist or you are not terrorist out of my own community. Ṣe bọ́ ọba lé ọba Urome tó jáde síta he command them that they don't want to hear any fún kọ́mọ̀ tẹ̀ pé láàní yẹn tán fún lásán òun ò fẹ́ gbọ́. They are do that to do what? To defend their people. Mo kà nínú pépà kan lánàá. The governor of Edo State. Àwọn Edo no be wọ́n ní Edo no be Lagos. Ìtọ́jú ẹ̀ sọ fún wa pé ọmọ Yorùbá ni wọ́n ṣe kí n wá sọ pé Edo no be Yorùbá land. Àbí kí ni Edo no be Ondo. Pé any Fulani man, any Boko Haram, any terrorist group, tán bá ti mú ní Edo, death penalty ni. Kí ni àwọn gómìnà ti wá ṣe? Owó náà wà. They see the politics as avenue to become a billionaire. Owó náà wà. They are not for us. Àwọn ọba yẹ́dẹ̀ mọ̀. Ẹ pé olóṣèlú ilẹ̀ Yorùbá kan lé ní. Tó bá máa sọ̀rọ̀ tẹ́ bá ń ti ọ̀rọ̀ sí lẹ́nu. Ẹ rí i pé nínú ọ̀rọ̀ ẹ̀ á dárúkọ Sultan of Sokoto as one of the pillar Boko Haram. Wọ́n ń lo Boko Haram láti lè pa ìran Yorùbá nípakúpa kí ilẹ̀ wa bá lè di títí wọn ni. Kò sí nǹkan míì tó yàtọ̀ sí. Kò sí nǹkan míì tó yàtọ̀ sí. Ṣùgbọ́n it is a pity gbogbo àwọn tó pera wọn ní ọba nílẹ̀ Yorùbá á jèrè wọn. Àwọn tó pera wọn ní àgbààgbà nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ò jèrè wọn. Ikú dín àwọn tó pera wọn ní chief of army staff, chief of security staff níjọ́ mọ́ Yorùbá now Yorùbá ò jèrè wọn. Èyí tó jáde lára wọn ọ̀gá DSS kìíní kan Àjàyí mo ti gbàgbé orúkọ wọn tó ọ̀rọ̀ yẹn ká lára ni torí ó mọ̀ pé ilé làbọ̀ ìsinmi oko gbéwúrẹ́ bá jẹ lọ á padà wálé o bágùtàn bá jẹ lọ á padà wálé o ilé o làbọ̀ ìsinmi oko o ló fi sọ wípé kí ṣíṣí community lọ máa mobilize ara wọn. That statement now wọn náà ti ń gbé náà wojú ẹ̀ ní Àbújá torí pé ó sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìyẹn ni pé kí ló dé tó ń já àwọn ará bíbá yìí sí. So you are one of those people that don't want us to achieve our goal. Ilẹ̀ Yorùbá náà ní problem wọn. Ìgbà mi tí n bá gorí àpáta tó wà lókè yìí lọ tí n bá wo bí ilẹ̀ ṣe tẹ́jú lọ màá ní ló wọ́n dà tí ilẹ̀ Yorùbá fi ní ọ̀tá. Títẹ́jú tó dẹ̀ tẹ́jú lọ is not a desert. Ṣé Yorùbá ní desert ṣá? No. Ilẹ̀ tó ní fertilizer ni ilẹ̀ tọ́lọ́mọ bá mi ṣe lógo fún ara ẹ̀. Ilẹ̀ tó yẹ kí àwọn ọba those people that have opportunity to hold any post in Yorùbá land kàn máa lo gbogbo agbára wọn láti defend ilẹ̀ yẹn. No. Tí Fúlàní bá ti kó 200 million sí wọn lápò they became enemy of Yorùbá immediately. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ó ṣe. Tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tán wùwà bí àgbàyà ó ṣe. Tí a ní ọkàn lé ta ló ń fọwọ́ kó mi ó ṣe. That we did not see a group of leaders in Yoruba land tó lè jáde síta. They want to defend the Yorubas. Àwọn kan gbé kọ́ mo mà láìkì yẹn nìkan o wọ́n gbé píṣọ̀ kan tí síta wọ́n ní àwọn ẹgbẹ́ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá. Mo wá wò God ta ló fi ṣe Yorùbá tí àwọn olórí burúkú tán dẹ̀ ń dìde tán da Yorùbá láàmú. Wọ́n ti rí wa tán ni pé those people are hold the post of leadership in Yorùbá land. Àwọn gan ò gbádùn wọn ò ṣe kí ni wọn ò gbádùn. Bí mo ṣe rí èmi náà wá rẹ́rìn kíún wá ní ó máa ṣe o má sá lọ ẹ wo òun lélẹ́yìí. Wọ́n ní ẹgbẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí n fẹ́ kúrò ẹgbẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá Professor Akínyẹmí jù ṣé bàbá yẹn ṣì wà láyé Pa Abraham Adesanya bàbá ti kú o. Professor Wande Abimbola òkú alààyè ni wọ́n ṣùgbọ́n kíní
Aláàfin Ọ̀yọ́ láti bẹ̀rẹ̀ sí gbórúkọ bàbá yẹn o. Pa Adékúnlé Ajásin bóyá àwọn bàbá yẹn máa sọ̀kalẹ̀ látòde ọ̀run wá. Pa Joel Ọláwọyìn mi ò mọ̀ bóyá àwọn yẹn náà ṣì wà láyé. Bàbá wa Akíntọ́lá àwọn yẹn náà máa sọ̀kalẹ̀ látòde ọ̀run wá. Èyí tó wá bàjẹ́ dáadáa wọ́n ní Sheikh Abdulrahman Àdúràgbèmí chief imam of ilẹ̀ Yorùbá 419 olè náà wá ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá. Pa Fáṣọ̀rántì Reuben Fáṣọ̀rántì àwọn Afẹ́nifẹ́re tó jẹ́ pé wíṣì àná fi gbé wọn lọ sí Àbújá. The killing of the Yorùbá kò kàn wọ́n. Fúlàní pa wọ́n lọ́mọ o. Tẹ́mání ẹni tó yẹ kó kọ́kọ́ yarí fún Fúlàní lọ́wọ́ bàbá Reuben Fáṣọ̀rántì ni wọ́n kà sára ọmọ ara wọn from Ìbàdàn Benin Express náà ti kábà ìyá yẹn mọ́ wọ́n dẹ̀ pa ìyá yẹn nípakúpa. Ṣìbọ́lá Ìgè bàbá tèmi bóyá bàbá máa sọ̀kalẹ̀ látọ̀run wá ṣe mítì yẹn ni. Lieutenant Colonel Adékúnlé Fájuyì bóyá àwọn náà máa sọ̀kalẹ̀ látọ̀run wá ṣe mítì yẹn ni. Bàbá Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bóyá àwọn yẹn náà máa sọ̀kalẹ̀ látọ̀run wá ni. Wọ́n wá fi bàbá wa Wọlé Ṣóyínká sí. Àwọn tó wà láyé wọn lè ṣe mítì tẹ̀síwájú ilẹ̀ Yorùbá wọ́n wá kó àwọn bàbá wa tó ti lọ. Àwọn bàbá wa tó ti lọ wọ́n wá kó wọn síta. Tẹ́ bá ń tàn yín ẹ má tanra yín. Níbi tójú làdé yìí every one of us ó ti yẹ ká mọ̀ the person that behind the Boko Haram terrorists Sultan of Sokoto ni the Fulani leaders the Fulani billionaires. Ẹ mọ̀ pé wọ́n they believe pé àwọn good nínú agriculture wọn à dẹ̀ ní ilẹ̀ tó dá wọ́n ti rí former governor of Ekiti state Káyọ̀dé Fáyẹmí ti wá jẹ́ ká mọ̀ pé the Yorùbá have a fertile land tó ti kó àwòrán ilẹ̀ Yorùbá tó ti lọ kó lé wọn lọ́wọ́. Àwọn billionaires àwọn bá bẹ̀rẹ̀ sí finance Boko Haram nígbà tó ọmọ 50 years bá gbé K47 tání kíní yẹn ti ń lọ sí bíi 1.8 million o. Níbo náà ti rówó rà níbo náà ti rówó rà tí ò bá jẹ́ kó wọ́n ní backup ìyá mi Eunice Adélẹ́yẹ adá fún yín màmá mi ojú òní tìyìn. Ìró ayọ̀ là ń gbọ́ lágọ̀ọ́ àwọn olódodo ìró ayọ̀ ìròyìn ayọ̀ ìròyìn ìdùnnú ní ọmọ ìṣẹ̀lẹ̀ ní àyíká yín láṣẹ Olódùmarè. Ilé yín ò ní dáwọ́ dúró yóò máa tẹ̀síwájú ni. AK-47 lọ́wọ́ ọmọ 50 years 40 years ti mọ̀ pé ó ní àwọn tó wà lẹ́yìn ọgbà àwọn igi tó wà lẹ́yìn ọgbà àwọn tí ò jẹ́ kó gba àwọn owó. Olójẹ́ kí n jáde síta kí n sọ bóyá a ti gbàgbé Major General Joel Adeniyi torí pé ó fèsì Boko Haram ó ṣe fídíò síta pé we need ammunition we need federal government of help àti káwọn ará bíbá ẹ mọ́ àti káwọn mọ́ they are helpless àti káwọn mọ́ wọ́n dẹ̀ jáde síta pé torí pé ó ṣe fídíò yẹn they dismiss the man pé ìwọ òun pa àwọn ọmọ wa àwọn ọmọ ta fẹ́ lò to conquer the Yoruba land. The man is from Kogi. Ṣé ti gbàgbé Tolú lọ pé aró ti lé ní torí pé òun náà pa àwọn Boko Haram ní náà fi pa. Ṣé ti gbàgbé Major General Tọ́lágbé, a man that arrest Boko Haram ní Plateau 2021. Wọ́n ní kó release wọn, the man refuse pé no. Order there wà láti Abuja, they dismiss it immediately. Later, Sultan of Sokoto now say that you fight Almighty Allah when you fight Boko Haram. Ọlọ́gbọ́n ni ẹ̀yin Yorùbá ó ti yẹ kẹ́ mọ̀ pé àwọn ló wà behind. Ìyá mi ẹ ṣe. It is because of ọmọ ìdákẹ́ nìyàn ní yàrá o. It is because of Boko Haram. Ẹ lọ wádìí dáadáa náà fi pa General Lágbájá. Any Yorùbá man tó bá wà ní force tó dìde pé no these people tó máa ṣírí àwọn Boko Haram yẹn tó fẹ́ kọ́ńkà wọn tí wọ́n bá rí pa wọ́n á dismiss yẹ. Òun lè wò yìí Major General Lágbájá last year kí la ṣe sí? Ṣùgbọ́n wọ́n pa àwọn ọ̀tá wọn ní Uromi. Oh my God. Bàbá wa Tinubu gbé ẹ̀kọ́ àrílẹ̀ àti bàbá wa IG Káyọ̀dé Ẹgbẹ́tókun. They know that Sultan of Sokoto is the pillar that behind the Boko Haram. Àwọn ọba wa ò lè ṣerú ẹ̀. When they have option, Sunday Igboho jáde síta pé ẹ kàn wà lẹ́yìn wa bí wọ́n ṣe wá ń pa wá mọ́lẹ̀ is not ọgọ́wẹ̀. We are ready. Káwọn ọba yẹ yarí bí gómìnà bá ṣe lágbára tó wọ́n ṣe lágbára tó kàn wọlé fún wọn kàn náà máa gbé wọn ṣépè. Gómìnà kan jẹ lẹ́kìtì níbà yìí ó gba mọ́tò lọ́wọ́ ọba nígbà tí ọwọ́ bá orí 3 building story lógún lọ lónà fẹ́ bẹ́ bàbá mi kò lè bẹ́ màmá mi kò lè bẹ́ bùrọ́dà mi kò lè bẹ́ sísítà mi kò lè bẹ́ ọ̀nkù mi kò lè bẹ́ èmi nìkan ló lè bẹ́ ọpẹ́lọpẹ́ àwọn staff tó wà ń bẹ́ Fáyọ̀ṣe fẹ́ bọ́lẹ̀ látòrí 3 building story nígbà tọwọ́ bá àṣẹ ń bẹ lẹ́nu yín ṣùgbọ́n ẹ ti sọ̀rọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ àwọn ọdún níyẹ̀yẹ́. When the senator mama mi current ẹ jí mi ní brain lẹ́bùdẹ̀ ní mi ò ní pẹ́ when the senator Smart Adéyẹmí tó wà ní house ó sọ̀rọ̀ níbi kó dẹ̀ ń ké pé we sit down here they are killing our people we should stop to deceive our people. The following year àwọn àjẹ́ wọlé ní primary wọn ò jẹ́ wọlé ní primary consistency ẹ̀
Senator Smart Adeyemi is from Kogi here. Yorùbá ni. Wọ́n dé wọlé. Anybody that go against the Boko Haram, wọ́n nígbà láyè. Why are we still say that we believe in Nigeria? Ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá, akúmọ̀ mojú dídì. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, tẹ́ ẹ dàgbà tẹ́ ẹ dánú. Èébú kọ́. Torí ìwà yín mú kí Yorùbá sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí nù. The way all of you keep quiet, tẹ́ ṣe pé ẹ̀ mọ̀ kankan ní tó ń lọ, ó mú kí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá sọ ẹ̀mí nù. Ká sọ ẹ̀mí nù. Nígbà tí Sultan Sokoto tó ń ṣánko lójú méjèèjì, nígbà tí fáìlì ilẹ̀ Yorùbá ti déwájú ẹ̀, tí Fáyẹmí ti lọ submit fáìlì ilẹ̀ Yorùbá fún Buhari, ní Buhari ti pé Sultan Sokoto ló ti gbélé lọ́wọ́ pé okay, we make sure we conquer them, don't worry, it is a matter of time. Ló ti gbé agenda ẹ̀ lẹ̀. Anything that we make Yorùbá paralyze ní ẹ máa rí Sultan of Sokoto mẹ́. Ẹ̀yin ọba wa tó yẹ kẹ́ dìde. Bàbá kan pè ńjọ́ kan, ó ní ṣé àlọ́ba ńlẹ̀ Yorùbá ṣáà láwọn àgbààgbà ni. Kẹ́ tiẹ̀ pé Gani Adam, kẹ́ pé Sunday Igboho, kẹ́ fi alálẹ̀ kọ́ wọn lọ́rùn. Káwọn yẹn máa lé wọn káàkiri. But they won't do that. Ọ̀nà àti tàn wá jẹ́ náà máa wá kiri. Thank you bàbá mi Nduka Richard. Ọ̀nà àti tàn wá jẹ́, ọ̀nà àti bẹ́gilé wa. Wọ́n fẹ́ máa jèrè ipò ọba ní, but iṣẹ́ tó wà ní ipò ọba, they are not ready to do it. That is why you see Yorùbá. We became a slave in order the Fulani. Àwọn tó sọ pé sọ́nsọ́n gbà yẹ lọ́hùn. Renew o. Ilé la máa fi gbára wa lọ́wọ́ àwọn Fúlàní. Ẹ rí ọ̀nà tí Aṣíwájú Jàgàbá máa gbégbà. Wọ́n ti ká Aṣíwájú Jàgàbá, wọ́n ti ká mọ́nà náà. Renew hope become the renewed suffering. Tó ní ránkì. Why are we disciplining ourselves? As a Yoruba man, a Yoruba citizen, no one of us from now should believe in Nigeria again. Tá bá pè yín ní Nigeria ṣe lè yọ kẹ́ pé tí onítọ̀hún. Nigeria ti ń lé ọmọ ọlọ́mọ kúrò nílé bàbá ẹ̀. Nigeria ti ń sọ ọmọ di ọ̀tá bàbá. Nigeria ló sọ wá di ọ̀tá àwọn ọba wa, ló sọ wá di ọ̀tá àwọn àgbààgbà wa. Nigeria ló sọ àwọn àgbààgbà wa di ọ̀tá wa. Torí ipò tán wà tó yẹ kó ṣàǹfààní fún ilẹ̀ Yorùbá. Mo sọ ní ìjẹta wọn náà máa mú mi tá bá mú mi, I'm not the first person that they will arrest. Kì í dẹ́ iṣẹ́ mi lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ máa kú tí kú bá dé. All the general that we have in Yoruba land, wọ́n wúlò fún wa. Nígbà tẹ́yìn ọmọ Ìkẹrẹ́ as a chief of army staff, àwọn kan jubilate mu ní, don't jubilate yet, ẹran ti lágbájá. Ṣé bàbá tẹ́yìn máa wúlò fún ìran Yorùbá? The answer is no. Because bó ṣe jẹ́ chief of army staff, gẹ̀rẹ́wù ni. Àwọn ọ̀gá ẹ̀ wà ń bẹ̀ tó bá ṣe lọ́fù fún wọn, wọ́n á dismiss yẹ. They refuse to act like ọmọ ọkọ. They refuse to act like ọmọ akíkanjú. Wọ́n sọ̀rọ̀ àwọn di odo. Òun lè fi rí ọba. Kò sọ́ba kankan nílẹ̀ Yorùbá tí Yorùbá jèrè wọn. Náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni bàbá mi Olúbàdàn ló sọ̀rọ̀ tó dáa, but bàbá ti dàgbà. Tó sọ wípé òun ò fẹ́ máa gbọ́. Ṣé sẹ́ríkì ni bàbá lóun ò fẹ́ máa gbọ́? Pé baálẹ̀ anywhere, baálẹ̀ ni. Kò sí nǹkan tó ń pè ní sẹ́ríkì nílẹ̀ Yorùbá. Baálẹ̀ kìnnì kan sẹ́ríkì of ṣàṣà, sẹ́ríkì of kìnnì ṣé ọ̀dọ̀ wa náà ti ní ọjà níbi tán báyé Yorùbá jẹ́ dé. Wọ́n á ní ọjà àwọn Fúlàní lélẹ́yìí. That is why we are calling for the mega rally that will deliver the Yoruba out of Nigeria. Total freedom. Temporary freedom. Total freedom. Everlasting freedom. Rally ya ìgbẹ́dọ̀ má ṣe ni. Ẹ jẹ́ ká tú síta, ká tú yáyà nígbà tí ìpè bá jáde. Tí ìpè bá jáde pé ẹ̀yin ọmọ Yorùbá ó yá o, rally wa o, ọ̀la ló máa bẹ̀rẹ̀. Ẹ jẹ́ á tú síta. Kí la máa jẹ? Ìgbà tó o ṣe rally ṣe bí o ti fẹ́ pa wá kó sínú ilé ni. Ṣé bí o ti fẹ́ pa wá kó sínú ilé? Mi ò fẹ́ kú. Ọkàn sọ̀rọ̀ ni òkú ni ẹ́. Ó ti dòkú. Ṣé Nàìjíríà ò ti sọ èmi àti ẹ̀ dòkú ni? Ó mọ̀ pé tẹ́nìyàn bá fẹ́ ra nǹkan 50 naira tó ní 1 naira lọ́wọ́ tó ò rí ṣe, òkú ni ẹ̀. Ò bá yé pé. Òkú ni ẹ̀ ò bá yé pé. Tẹ́nìyàn bá fẹ́ ó fẹ́ lọ ẹgbẹ́ ẹ̀ ń gun mọ́tò. Ò rí kẹ̀kẹ́ rà. Òkú ni ẹ̀. Tàbí ó wá ra mọ́tò sílé. Onímọ́tò. Ó wá yọ táyà lẹ́sẹ̀. Mọ́tò ó wá yọ táyà lẹ́sẹ̀ nítorí pé ẹ̀kọ́nọ́mì yóò dá epo 900 and kankan lójoojúmọ́ wá jí láàárọ̀ kùtù wá gbé omi síta wá fọ mọ́tò tó ti yọ táyà ẹ̀ ńlẹ̀. Òkú ni ẹ̀ sà. Tó wá ń jáde wá dúró sẹ́gbẹ̀ẹ́ títì. Ìkẹrẹ́, Ìkọ̀lé, Ọ̀yẹ́, Ọ̀tún. Ó dẹ̀ ti yọ táyà àti tẹ̀ sínú ilé. You are òkú. Ọ̀pọ̀lọpọ̀ wa láti kú. A kàn wà láyé ni. Tí Nàìjíríà ti sọ́dọ̀ kú. Tá a bá fẹ́ jíǹde padà, you must be part of that rally. Mega rally. Tí Yorùbá máa fi gbéná wojú Nàìjíríà pé a ṣe mọ́. Pé alúbàtà yìí dárin, a ṣe mọ́.
àwọn ọ̀jọ̀gbọ́n tó ti ṣe rí sọ wípé ká tún yáyá síta ní kí gbogbo àgbáyé rí wa pé a ò ṣe mọ́. Tẹ́ máa ń sọ lánàá tẹ́ bá ní irọ́ ni tí ẹ̀ ń rí lónìí. You fight Almighty Allah where you fight Boko Haram. Ẹ̀yin tẹ́ gbé ìbò ẹ tú ọ̀rọ̀ yẹn palẹ̀ kẹ́ ẹ tutù dáadáa kẹ́ wá mú mi ní ẹ̀ jáde. Irú ẹni tó sọ bẹ́ẹ̀ ìhàwó ló kọ sí Boko Haram. Irú ẹni tó sọ bẹ́ẹ̀ ìhàwó ló kọ sí iṣẹ́ tí Boko Haram ń ṣe. Kí ni iṣẹ́ tí Boko Haram ń ṣe? Kí ni professional wọn ní pípa? Máa ràtàdá lókè Ògùn ní Ìbàràpá méjèèjì ni. Máa ràtàdá lẹ́kìtì wá ń bíbá yìí. Dúró de Fáyẹmí o tó bá dùn fún Fáyẹmí lẹ́nu ìgbẹ̀yẹn ò lè dáa. Tọ́ba níta tó sọ bẹ́ẹ̀ lémi ló sọ bẹ́ẹ̀. Orílẹ̀ Èkìtì máa ìfìyà jẹ. Wọ́n máa ìfìyà jẹ Fáyẹmí Káyọ̀dé Fáyẹmí. Ní ìmọ̀rú ẹgbẹ́ kẹgbẹ́ tí ìyàwó ẹ̀ bá wù tó máa wà lèmi kọjá ẹni tó máa bẹ̀rù wọn. Ìyà ó ì máa jẹ ìyà jẹ́sùn dẹni. N tó ṣẹlẹ̀ sí atọ́ ìṣẹ́rìbè ó máa ṣẹlẹ̀ sí majority of them. Nígbà tó wà ní gómìnà lẹ́kìtì ń bíbá yìí helicopter náà fi wá ń gbóúnjẹ fáwọn wèrè yẹn ní ọ̀nà ìṣẹ̀ Emure side igbó tó wà ń bẹ̀ wọ́n kidnap ọmọ wa kan ó ní wọ́n fi odidi ọjọ́ méje rìn wọn rí ọ̀nà nínú igbó wọ́n bẹ̀rẹ̀ lábẹ́ igi báyìí ni igbó yẹn jáde sí Ọ̀wọ̀. Ìgbà tí gẹ̀yẹ́ máa tá máa rìlísì gẹ̀yẹ́ fún wa Ọ̀wọ̀ ìlú yẹn tó kọjá Ọ̀wọ̀ díẹ̀ láti lọ gbà. Helicopter náà wọ́n fi ń gbóúnjẹ fún wọn and the man say that tán bá pa èèyàn kan tán kidnap èèyàn kan lẹ́kìtì rédíò àti tẹlifíṣàn ò gbẹdọ̀ pé ẹ lọ find out torí pé wọ́n fẹ́ bá Yorùbá jẹ́ káwọn lè máa mẹ́kì mọ́. Wọ́n ti dé o oníwọ̀n rédíò ò gbẹdọ̀ pé tẹlifíṣàn ò gbẹdọ̀ pé wọ́n àdẹ gbé àwọn tó jẹ́ independent journalist tán bá rí wọ́n à ní sọ̀rọ̀ lórí irú àwa tá a jẹ́ tọ́ọ̀gì tán pè ní tọ́ọ̀gì àwọn tọ́ọ̀gì Ìgbòho àwa la máa sọ̀rọ̀ síta pé àwọn adábíbá yìí wọ́n ti jíyàn bí ọmọbìnrin tó jí gbé ọmọ yẹn pupa náṣọ́ra wọn nígbà tó máa rìlíìsì ọmọ yẹn ó ti ṣì ìrìn ọjọ́ méje nínú igbó láì jẹ láì mu wọ́n gba ransom wọ́n gbé under the government of Fáyẹmí lẹ́kìtì wọ́n gbé commissioner kan òru làwọn commissioner ẹgbẹ́ ìjọba papọ̀ tán lọ fi gbà yín we go. This is time for the Yorùbá ní pé láwọn bàbá wa nínú ìwé dictionary wọ́n ní tọ́lọ́run bá ti fọ̀tá ẹni wọn ni kò lè pani mọ́ tó o bá fẹ́ kí ọ̀tá tọ́lọ́run fi hàn ẹ́ ó pa ẹ́ wàá ṣe kí ni wàá yára ẹ fún tí o bá fẹ́ di apààyàn bíi títí ẹ̀ wàá ṣe kí ni ẹ ní ìpínyà. This is time for the Yoruba and Fulani to ní ìpínyà to separate. We did not belong to Nigeria. We are not in Nigeria. Our origin is not in Nigeria. Our forefathers they are not in Nigeria. A gbé Nàìjíríà kalẹ̀ fún ìṣubú Yorùbá ni. A gbé Nàìjíríà kalẹ̀ fún òṣì ìpayín kékeré ẹkún láàárọ̀ ẹkún lọ́sàn ẹkún lálẹ́ fún ìran Yorùbá ni. Èyí tá a sọkún tó tá a ṣe ìpayín kékeré tó we the Yorùbá must reject it. That is why every household must join that rally. Nítòtítọ́ àti lódodo ni. Lèmi fi sọ pé téèyàn kan bá tó ní pé a ti gba orílẹ̀-èdè wa wọ́n ń tàn wá ní Nàìjíríà ṣì ń gbá àmà mọ́ wa lórí most especially àwa tá wà nílé. Wọ́n ṣì ń gbá àmà mọ́ wa lórí. The only way that can stop that hammer ni pé ká pínyà pẹ̀lú Nàìjíríà. Ká pínyà gbogbo ogun wa pátápátá náà ti parun èyí tí wọn ò lè parun wọn gbẹ́sẹ̀ lé who give them chance Ọbásanjọ́ olórí ọmọ àlè of Africa. Enough is enough. This is time for us to fight as a warrior. A true son of the Yoruba must support the Yoruba freedom. Òun ló fi ń ṣe gbà mí máa jókòó tí n bá tají láàrin òru máa ronú pé ṣé àwọn ọba wa yìí ṣé gbogbo àwọn tó ń fi jọba ilẹ̀ Yorùbá ṣé ọmọ ọkọ ni wọ́n ṣá. Those people that are supposed to be in front kan wà níwájú kó jẹ́ pé àwọn ló máa sọ̀rọ̀ fátáfátá pé èyí tí ìran Yorùbá ṣe nínú Nàìjíríà ò tó gẹ́ we are going. Àwọn gangan ló wá dúró gẹ́gẹ́ bí number one enemy. Tá a sọ wípé impossible. I can tell you today it is possible. We the Yoruba we are going. We can do it. We can do it. A lè gbára wálẹ̀ tí a bá ti ṣe iyèméjì ni mo fi ń sọ lójoojúmọ́ pé ẹ mú iyèméjì kúrò. Bàbá tún wá parí iléyá ká tún fi dùnú àti ayọ̀ ká tún fi kàti kírísímàsì gbogbo ẹrí bó ṣe mú eré ìjọ wo la mú April 20 ti lọ 21 ti lọ ìdákẹta oṣù April òun là ń lò lọ yìí ó fast ni so mo bẹ̀ yín mo rọ̀ yín gbogbo ẹ̀yin màmá mi ẹ wá raṣọ fún àǹfààní ẹ̀yin tẹ́ ní the spiritual items ẹ̀yin tẹ́ ní ṣùgbọ́n kan tàbí èkejì tí ẹ ń bá jà tí ẹ sì ń wò pé kí ni àwọn nǹkan spiritual tí ẹ lè lò sí tí mo sì ní ìgbàgbọ́ ní inú ẹ̀ wípé òótọ́ wíbẹ̀ jẹ́bẹ̀ tí Ọlọ́run ni orúkọ Ọlọ́run náà la fi ṣètò ẹ̀ ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ aṣínà ọṣẹ awẹ́bíwẹ́ èpè ọṣẹ back to sender ọṣẹ àṣeyọrí ọṣẹ ìtúsílẹ̀ ọṣẹ arọ́bì
gbogbo ẹ̀ lóríṣiríṣi ó wà available. Ọṣẹ àgbélépọ̀tà ó wà available. Ọṣẹ ìyọnú àwọn àgbà ó wà available. Gbogbo wọn Ọlọ́run ló dá wọn, àtàwọn àgbà àtàwọn ọmọdé. Àwọn ọmọdé làwa báyìí sìn, k'Ọlọ́run jẹ́ káwa náà dàgbà. Àgbà kan pọ̀ oríṣiríṣi ni. Gbogbo ẹ̀ ló ṣe kíni ló wà available. Ọlọ́run náà ló dá gbogbo wa. So gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí nǹkan tẹ́ lè lò fún ìyọnú àwọn àgbà. Àìdá yín ní nǹkan kan tó jẹ́ wípé ó ṣẹlẹ̀ sí yín. Tẹ̀sí wò pé kí làwọn spiritual items tẹ́ lè lò. Ẹ̀yin pé Lady K Ìfẹ́olúwaṣò. Fáǹfààní ẹ̀yin tẹ́ bá nídìí òróró àánú, òróró ìṣẹ́gun. Òróró àánú ó wà, òróró ìṣẹ́gun náà ó wà lóríṣiríṣi, gbogbo ẹ̀ ló wà available. Bẹ́ẹ̀ ni a ní ọṣẹ àti ọ́ìlì tẹ́ lè lò. Iṣẹ́ arọ́bí ni. Tẹ́ bá ti fọṣẹ wẹ̀ ẹ fi ọ́ìlì ẹ̀ para. Iṣẹ́ arọ́bí ẹ̀rọ ni. Ó wà available ní sẹpẹ́ ẹ̀bẹ̀ àwọn àgbà ó wà. Bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra lọ́fíńdà Holy Michael, Ọ̀nàlà, Back to Sender, Miss Paris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà available. Kò sí Miss Paris ńlá mọ́, gbogbo ìgbà mò ń tẹnu mọ́ ó ti tán. Mi mọ̀ pé máa rush Miss Paris ńlá yẹn bẹ́ẹ̀ yẹn. So tá bá máa lóòdù ọjà míì sìn à ní Miss Paris ńlá, but for now àwọn ńláńlá tó wà ní pẹ́fù ńláńlá tó wà ní Back to Sender, Ọ̀nàlà àti Holy Michael ó wà available. So ẹ̀yin tẹ́ bá dẹ̀ nídìí oyin original òun náà wà available àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin ṣáà ti pè mí fún anything spiritual. Tẹ́ nídìí any spiritual items tẹ́ bá lè lò. Tẹ́ bá ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi, èmi mọ àwọn ìtẹ́ mi máa tà fún yín, mo mọ àwọn ìtẹ́ máa lò. Tí mo dẹ̀ nígbàgbọ́ nínú Jésù Kristi wípé àdúrà yín á gbà, àdúrà tèmi náà á gbà, ogun ayé wa ṣẹ́, a máa borí ọ̀tá, a máa gbégbá ọpẹ́. Bí ìbá ti wù kí ìjì kó le tó, ìjì kì í jà kó dominú àgbọnù. Ìjì ayé ò ní jà wá tọmọtọmọ, ayé ò ní mú wa, a ní kó sí páńpẹ́ ayé, a ò ní fẹsẹ̀ kọ, a ò ní fẹnu kọ láṣẹ Ìdùmarè. So bó ṣe jẹ́ nìyẹn. Fáǹfààní ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra African food bíi rice, èlùbọ́, gàrí Ìjẹ̀bú gidi. Tẹ́ bá gbọ́ gàrí olóyọ̀ tó yọ̀ dáadáa tó fàì fún mímu. Gbogbo ẹ̀yin tẹ́ bá máa mu gàrí, mo ní gàrí tó fàì tẹ́ lè mu, gàrí Ìjẹ̀bú tó fàì dáadáa tó ṣe mu pẹ̀lú omi tútù. Òtútù tí ń kásẹ̀ lẹ́sìn, èmi gan mu gàrí 3 days ago. I was like eléyìí ti kẹ́ o. So òtútù tí ń kásẹ̀ lẹ̀ díẹ̀díẹ̀. So gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn kan bẹ́ẹ̀ yẹn pè mí. Irú lẹ fẹ́ ni, àwọn irú tó gbẹ dáadáa, irú tó lè lo 1 year nílé tí ò ní bàjẹ́ ó wà. Rice ọ̀fadà tó fàì tí ò lókùúta tí kò dẹ̀ kí ń rùn tó bá sè, òun náà wà. Èlùbọ́ gẹ̀dẹ̀ ó wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ní African food. Ẹ̀yẹ ṣáà ti contact Lady K Ìfẹ́olúwaṣò, the baby of Yoruba nation. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra jewelries, ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ẹ̀ṣọ́ ni ẹwà obìnrin o. Ẹ̀ṣọ́ kí obìnrin múra tán kó ṣe ẹ̀ṣọ́ tó dá sára. Beauty yẹn máa tún jáde. Tẹ́ bá ṣe fi earring sétí ẹ lọ observe. Tẹ́ bá ṣe ń ju earring sétí báyìí, ẹwà yẹn máa tún bẹ̀rẹ̀ sí ní jáde. Nìkẹ́ wá tó gbogbo ẹ̀ pé. So gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn jewelry sets consume ẹ pè mí, ó wà available ní Sẹpẹ́ńbí, kò sí lọ kábọ̀ ń bẹ̀. Any country tẹ́ bá wà màá bá yín send ẹ̀, á dẹ̀ dọ́dọ̀ yín pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Kò sí country tí mi ò kí ń send ọjà sí, ojú òní tí ì wá. Ẹ má wá gbàgbé láti bá wa subscribe sí YouTube channel wa, kẹ́dẹ̀ tán notification bẹ̀. Mo á fi Elédùmarè bẹ̀ yín, gbogbo ẹ̀yin abiyamọ ayé, gbogbo ẹ̀yin bàbá lálùbáríkà, ẹ bá mi share ètò yìí, ẹ bá mi jù wọnú gúrùpù káàkiri, ẹ bá mi pín wọ̀ gbòòrò ayé, ẹ jẹ́ kó lọ bìsàbìsà. Awareness Yorùbá nation òun ló jẹ wá lógún, kì í ṣe atótóòtó wọ́n ń jà, wọ́n ń fa, wọ́n ń do kò ká yé. Anything káwa fi create awareness Yorùbá nation ni. Ohun tó ṣe pàtàkì tó ṣe kókó lọ́wọ́ ta wà yìí òun nìyẹn. Ẹ má wá tún gbàgbé product iléeṣẹ́ TL Natural Herbal fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra àgúnmu, àgbòjẹ̀dí, manpower, diabetes, amókólé, ajẹ́kókó tóbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀. But àwọn nǹkan tó ń tà ni mo polówó fún yín yẹn ó wà available. Fáǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ gbé ìpolówó ọjà wá, ẹ̀yin tẹ́ gbé ìpolówó ọjà wá this time around tí mo reject, ẹ má bínú. Ṣẹ́rí ọjà tí mo bá ń tà mi tún lè báyọ̀ polówó. Then ọjà tí mo bá ti ní advert ẹ̀ lọ́wọ́ mi ò lè polówó. Fẹ́yìn tẹ́ gbé advert apps wá, ẹ má bínú because wọ́n léèyàn ló introduce wọn sí mi, ẹ má bínú. Èyí tí mo ti ń polówó going to 2 years, mi lè drop ẹ pé mo fẹ́ gba advert mi kì í ṣojú kòkòrò owó.
kálẹ̀ lómi ni àwo tó owó àgbà, but I don't do it. Then I'm used to that product because èmi náà ń lò mo dẹ̀ ń ríṣẹ́, so mi ò fẹ́ da ọwọ́ rú nǹkan tí mi ò tí ì lò tí mi rí bóyá ń ṣiṣẹ́ kí wọ́n sáré drop advert yẹn kí wọ́n sáré gbé mi pé owó eléyìí gara, let me go for this. No, I can't do it. So ẹ má bínú, but ẹ bá ní àwọn nǹkan mi tẹ́ pé yes kò sí lákàtà mi, ẹ fẹ́ polówó, ẹ pè mí. Gold nsìn èmi náà ti ń tà, but ẹ̀yin tẹ́ bá wish pé ká jọ máa ṣe business gold, you can call me àjọ máa ṣe. Àmẹ́mi olówó tí máa gbé fún yín o, because I don't know who is who o. Mi lè wá jẹ́ kéèyàn sọ̀rọ̀ ẹ̀ di síbẹ̀sì kó wá gbé mi lówó lọ o. Torí èmi náà lówó lọ́wọ́, àánú mo gbé dúró owó kọ́múlé láńtà ni mo fi ń ṣòwò. Owó alájẹmọ́ sùn, alájẹmọ́ ọrùn, òun mo fi ń ṣòwò. So mi lè jẹ́ kéèyàn wá sọ̀rọ̀ ẹ̀ di síbẹ̀sì kó wá gbé mi lówó lọ. So wọ́n tó bá fẹ́ ká jọ ṣe business gold, fine. A lè jọ ṣe business gold, àjọsọ àjọ yíra wa ni. Èmi ò lówó tí máa gbé fún ẹ o, ìwọ gbé owó wá. Èmi ní gbogbo ayé ló mọ̀ mí, kò síbi tí mo sá lọ. But kémi wá gbówó wá ká jọ ṣe náà, mi ò lè ṣe bẹ́ẹ̀. Èmi gan lo panasham, but èmi wọn ò gbọ́dọ̀ sọ pé Lady K wanted lórí social media. Àwọn ayé á wá jáde ibi tó gbé, so èmi ò lè lu yan jìbìtì. Ẹni tí ó bá dẹ̀ ti lè lu jìbìtì kò ní fẹ́ kọ́ lóhun jìbìtì, òun lọ̀rọ̀ mi. So if you know you want to do business with me, you are free to contact me. Let's talk together. Tí iná bá wọ̀, we'll do business together. But èmi ò lówó tí ń gbé léèyàn lọ́wọ́. I will keep on repeating myself. Before I can give you my money, I will see the ọjà. And I will confirm the ọjà that yes, this one is confirmed. I get name. Mi lè borúkọ mi jẹ́ débi tí máa gbọ́jà ẹ lọ. So if I see nǹkan tí mo fẹ́ kówó lé lórí, àkówó fún ẹ̀sì. Bó ṣe jẹ́ òyìnbó yẹn lágbára, àkówó fún ẹ̀sì. So bó ṣe jẹ́ ni ẹ̀, so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà, if you know you have another product tẹ́ fẹ́ advert tó yàtọ̀ sí gbogbo tó wà lákàtà mi, call me, I will do it for you. Kì í ṣọ̀fẹ́ o máa gbowó, but advert mi ò kí ń pọ̀, owó advert mi ò ń pọ̀ because ojúlówó ojú ṣàánú. So bó ṣe jẹ́ nìyẹn, tí bá gbowó púpọ̀ jù, ẹni tó fẹ́ ra jago ẹ̀yin gan máa buwó mọ́. So kò ní dàbẹ̀. So àjọ máa ṣe kó pè wá ni. Ẹ subscribe sí YouTube channel mi, ẹ tàn notification bell. Ẹ bá mi pé Gbogbo Ayé, ikú ò ní pa yín, kò ní pa àwọn ọmọ yín. Ẹ ní dààmú láyé tẹ wá. Bẹ́ẹ̀ ṣe ń bá mi share ire àtàánú kó máa jẹ́ titi yín lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù, ó dàbọ̀.